ẹ lọ ṣiṣẹ́ olè yìí sí ẹnu ọ̀nà yàrá yín, ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù yín tí mo ní kẹ́ lọ wá ìṣàwùrù. Àwòrán fẹ́yìn tẹ́ ẹ mọ yín tó ń pè ní ìṣàwùrù, ìgbín ìjọ òun ni tó sì wà nú ẹ̀ tó sì ń mí tí ò tí kú, tí ò ń ṣe èyí tó ti kú. Tẹ́ ẹ bá rà á fi run mú báyìí, tó bá ti kú ẹ̀rí pé ó ti ń rùn, ẹ̀rí pé ó máa ń dí ojú ilé ẹ̀ pa ni. Ìgbín ìjọ òun náà pè ní ìgbín ìjọ. Ẹ wá wá atare mẹ́sàn-án, kóró atare mẹ́sàn-án, ìbáàjẹ́ ọkùnrin ní ìbáàjẹ́ obìnrin ní kóró atare mẹ́sàn-án, ẹyọ ọmọ atare mẹ́sàn-án lẹ máa kó sójú ẹ̀. Ẹ wá gbé sínú ẹ̀fẹ̀ òwú, ẹ máa rí ẹ̀fẹ̀ òwú rà lọ́dọ̀ Lékúlẹ́jà, ẹ jẹ́ kó fẹ̀, ẹ gbé sínú ẹ̀, ẹ fi bò lójú, ẹ wá wé lówú má jiyàn. Ibi tẹ́ ti wé yẹn, àwọn tó ti mọ̀ ń pa ẹ̀ dáadáa òun náà máa fi ṣe okùn sára ẹ̀. Ẹ máa fi kọ́ sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀bù yín, ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù yín nínú ilé. Ìwọ tó bá dẹ̀ mọ̀ pé kò sí tó kàn ẹ́ pẹ̀lú àwọn táyé bá wọn, tó bá wọn ayé káyé sọ, jẹ́ kó wà níta, kọ́ ẹnu ọ̀nà ibi tó máa ń fi gílóòbù sí yẹn, kàn ṣó sẹ́gbẹ́ ẹ̀ bẹ́ẹ̀ kó fi kọ́ bẹ̀, ṣùgbọ́n jẹ́ kó jìnnà sí gílóòbù yẹn kó má bàa gbóná, kó má bàa tètè pa ìgbín yẹn. Ó máa kú náà ni, ṣó ń yé, ṣùgbọ́n bóyá máa ṣiṣẹ́ nìyẹn. Kó fi kọ́ síbẹ̀, òwú má jiyàn, òwú dúdú àti òwú funfun ló máa fi wé lẹ́yìn tó ti gbé sínú ẹ̀fẹ̀ òwú. Wàá fi òwú yẹn náà wàá fi ṣokùn sí lára, wàá kàn ṣó mọ́bẹ̀, ṣùgbọ́n kó tó fi kọ́ wàá bá sọ̀rọ̀. Ẹni tó bá mọ̀ pé o fẹ́ kó wọnú ṣọ́ọ̀bù ẹ, tó fẹ́ kó wọnú yàrá ẹ wá mú nǹkan, ṣó ń yé, ó máa ń ṣiṣẹ́ tó mú olè mọ́lẹ̀, ó dẹ̀ máa ń ṣiṣẹ́ wípé kó lè má ya ṣọ́ọ̀bù ẹ, kó má ya lé ẹ. Iṣẹ́ tó jẹ́ dáadáa ni, iṣẹ́ tó jẹ́ dáadáa ni. Lórí àwọn fídíò tí mo fi lẹ̀ ń gbà yẹn, àwọn èèyàn bèrè sọ wípé àṣé ó ṣeéṣe fi sóko, ó ṣeéṣe fi sóko ṣe. Ìwọ tó bá nóko ńlá, ó kéré sí oko ńlá, ṣó ń yé, ibi náà ni mo ti ń fún yàn iṣẹ́. So ẹ máa wà lórí péjì mi bí, ẹ máa wà àwọn fídíò mi, tó bá yá ẹ rí àwọn iṣẹ́ bí mo ṣe fílẹ̀ lórí péjì tí bí náà nìyẹn, tó ń ṣe rìpọ́ọ̀tì bí péjì yẹn lóríṣiríṣi ọ̀nà tó ń fi gbà tí TikTok fi gbà. Èmi ò ní dáwọ́ oore ṣíṣe, ṣó ń yé. Ẹ̀yin tí fídíò yìí bá wúlò fún, ẹ like, ẹ comment, kẹ share, káwọn ẹlòmíì náà lè jàǹfààní ẹ̀. Ẹ máa gbìyànjú àti wo fídíò tán, àwọn èèyàn kan máa wo fídíò dé dajì, wọn ò ní wò tán, a máa béèrè ohun tí mo ti ṣàlàyé fún wọn bí lórí WhatsApp mi. Ẹ̀yin tẹ́ bá fẹ́ kàn sí mi lórí iṣẹ́ kan àbí méjì, pé fẹ́ bá yín ṣiṣẹ́ kan àbí méjì, iṣẹ́ egun ni mò ń ṣe, iṣẹ́ egun ni mò ń ṣe. Tí mo bá lọ́wọ́ ìyá mi ni, ohun tí ìyá mi bá lọ́wọ́ bàbá ẹ̀ ni, ṣó ń yé yín bẹ́ẹ̀ yẹn. Ẹ kàn sí mi lórí 09064590137, 09064590137. Àwọn kan ti ń lo logo mi lórí WhatsApp wọn, wọ́n ń ṣe screenshot logo mi, wọ́n á trim ẹ̀, wọ́n á lọ gbé sórí WhatsApp wọn. Tẹ́ ẹ bá ti rí nọ́mbà tó yàtọ̀ sí 09064590137 lórí WhatsApp èèyàn kan, èmi kọ́ ìṣàwùrù kóró atare mẹ́sàn-án, ẹ kó sí ojú ẹ̀ yẹn, kò ní ìdí kẹ́ ẹ yọ ohun tó fi di ojú pa yẹn, ẹ kó lé lórí síbẹ̀, ẹ wá gbé sínú ẹ̀fẹ̀ òwú, ẹ jí mọ́, ẹ wá wé lówú má jiyàn, ẹ fi ṣe okùn náà sí lára, ẹ bá a sọ̀rọ̀. Ẹni lágbájá báyìí ló lè wọ ṣọ́ọ̀bù mi mú nǹkan, ẹni tàmẹ̀dò báyìí ló lè wọ ṣọ́ọ̀bù mi mú nǹkan. Èèyàn tí mi ò bá ti rán wá, àbí èèyàn kan olè kan ló wá sí ṣọ́ọ̀bù mi níbí báyìí, kó o mú mọ́lẹ̀. Ìwọ tó bá dẹ̀ wò pé a ò fẹ́ kó lè wá ṣọ́ọ̀bù, má jẹ́ kó lè ya ṣọ́ọ̀bù mi, ẹ dá níyàn sí, ẹ wá fi kọ́ síbẹ̀. Ẹ jọ̀ọ́, mi ò ní ìgbé ìdáhùn sí pé tó bá ṣèṣì bá olè ní ṣọ́ọ̀bù yín, tó bá dúró pa síbẹ̀ tí ò lè lọ mọ́, ẹ fà lọ́lọ́pàá lọ́wọ́, wọ́n máa wá babaláwo tó máa la ojú ẹ̀ káàkiri. Èmi ò lẹ́rọ̀ ẹ̀. Ṣùgbọ́n àwọn tán wà lórí péjì mi yẹn, tán ti rí fídíò yìí dáadáa lórí péjì mi tí mo post ẹ̀ sí tẹ́lẹ̀, wọ́n confirm ẹ̀ dáadáa. Ṣó yé yín? Lórí péjì eléyìí tí mo wà yìí, ìwọ̀nba tí n bá lè ṣe ni màá ṣe.
àwọn èèyàn tó bá nífẹ̀ẹ́ fídíò mi wọ́n á dúró, àwọn tó bá dẹ̀ nífẹ̀ẹ́ wọ́n á pọ̀ sókè rajà. Ṣó ti yé? Bàbá Ruga ló ń fàsìkò yìí kí yín ní pé a ní kàgbákò.